bọ̀ bàbá láti èní lọ ẹ má pera ẹni olórí ọba mọ́ o tẹ́ ẹ bá fẹ́ ká fàájá a máa fàájá a máa fà á tó jẹ́ pé ó máa já gidi tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan ẹ má pera ẹni olórí ọba mọ́ o bẹ́ẹ̀ ni ẹ ń ṣọmọ Oòduà ẹ ń ṣọmọ Oòduà Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rí yín fi ẹ dúró ní ipò tí Ọlọ́run fún yín ẹ̀yin ni bàbá lóòṣàlẹ̀ gbogbo Yorùbá Aláàfin òní ọba ilẹ̀ Yorùbá. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ padà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókọ̀ ọ̀jọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Bí Ọ̀yọ́ wà. Ẹni kan kékeré wá o, ìyẹyẹ kó máa bọ̀ wá o. Wọ́n bá ń bọ̀ ẹyẹ kó máa bọ̀ wá o. Ìgbìnìgbìnì Ọ̀yọ́ wà o. Lọ́wọ́ bọ̀ ẹ jẹ́ kó máa bọ̀ wá o. Àmàlà mo lẹ́ẹ̀ka ní yóò yá. Ìgbìnìgbìnì Ọ̀yọ́ wà. Lọ́ bá ń bọ̀ ẹ jẹ́ kó máa bọ̀ wá. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ààrẹ Almaroof. Ẹ fi ara balẹ̀ pápá la máa ṣe mọ̀ pé mi ṣe long video rẹpẹtẹ. Brother yín àbúrò yín ẹ̀gbọ́n yín Ààrẹ Almaroof ọmọ Yẹ̀kínì lóde Ọ̀yọ́ ọmọ gbẹ́jókòó jẹ́ àwo jókòó jẹ́ igbá tí ò jókòó jẹ́ atẹ́ àwo tí ò jókòó jẹ́ afàyà pérégedé Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ Àtìbà ọmọ jowúrẹ ọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nìkan àjìfà bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ orúkọ mi ni Ààrẹ Almaroof ọmọ ọ̀dọ́kọ lábàtà bomi jùdí ọmọ ògbójúlé yan gbọ́ ọkọ ṣe rí ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí níta gbọ́dọ̀ gbọ́ ni o bẹ́ẹ̀ ni níta gbọ́dọ̀ gbọ́ ni pápápá ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà ìwọ tó bá jó lórí ọkọ ọmọ Ọ̀yọ́ Ìbàdàn Ọ̀yọ́ state in general ẹ bọ́ bí ọba yín ti dé a máa fàájà ọba yín ti dé ọba ilẹ̀ Yorùbá ti dé kẹ́ ẹ lọ pamù kẹ́ ẹ lọ jẹrà gẹ́gẹ́ bí àṣà wa lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni brọ́dà yìí náà ni Ààrẹ Almaroof ìdómògùn Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ ọkọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tẹ́ gbaya lọ́wọ́ aláya ọmọládé ńládé Aláàfin òkúkú ládé ṣèbá àti gbadé aládìkún àti gbà fún bàbá mi mo congratulate kábíyèsí wa ọba ńlá ọba tí fọba jẹ ọmọ Ọ̀yọ́ làwa a sì ń sọ ọmọ àlè bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ àlè Ọ̀yọ́ gbogbo dọ́tẹ̀ ń pa pẹ̀lú àwọn ará òkè ògùn gbogbo ẹ̀ láti gbọ́ iceball to iceball ṣe ti look me and look you wọ́n lè ń ṣọ́ wa àwa náà ń ṣọ́ yín ni o àjọ ń ṣọ́ra yín ẹlòmíà fi ẹ̀wọ̀n gbára níbi tá à ń bá bọ̀ yìí ẹ jẹ́ ká lọ jókòó jẹ́ kẹ́ lọ sí mẹ́dọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kọjá rédèrèdè alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ kẹ́ wo bá a ṣe yan Aláàfin ẹ̀yin bàbá mi kí tó lọ́bẹ̀ mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan síwájú ẹ̀yin bàbá mi Ọ̀yọ́mèsì ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ọmọ olóyè ẹ̀yin èkàn tí wà nílùú Ọ̀yọ́ Aláàfin ẹ dákun mo bẹ̀ yín ẹ jẹ́ ká lọ gbórí ẹ jẹ́ ká gbé forí ẹ jẹ́ ká gbé jẹ́ ẹ jẹ́ ká jókòó láyé wa ẹ bá congratulate kábíyèsí ẹ mọ̀ pé tó bá ti máa rẹ jáde ẹ ti mọ̀ pé kọ̀ǹfàmà nìyẹn lánàá inú mi dùn Ọlọ́run ní jẹ́ mọ iye ara mi bẹ́ẹ̀ ni mi ì dẹ̀ mọ iye ara mi kò sógun lọ́yọ̀ọ́ no more war kò sógun lọ́yọ̀ọ́ kò síjà àti lọ́ba Ọlọ́run dẹ̀ ní jẹ́ mọ iye ara mi nígbà tẹ́mi gan máa fi jí àwa ti ń bọ́ba a sì ti mẹ́dọ̀ tó rà mí kàn mọ̀ pé on the 10 ni wọ́n máa lu kólókóló ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún bàbá wa Abímbọ́lá bàbá wa Wándé Abímbọ́lá bàbá kábíyèsí orí adé bàbá mi Ọlọ́run á jẹ́ pẹ́ fún wa ẹ pẹ́ ẹ gùn lẹ́mìí ẹlẹ́ẹ̀kejì mo kí gbogbo àwọn Ọ̀yọ́mèsì àtọ̀yọ́mèsì tó gbà àtọ̀yọ́mèsì tí ò gbà mo kí yín ẹlẹ́ẹ̀kẹta mo wá kí bàbá mi gọ́vnà Ṣèyí Mákindé ẹ mọ̀ pé tó bá ti jùyàn lọ bàbá là á pè a lè jẹ́gbẹ́ lóòótọ́
bàbá ni gọ́vnà Ṣèyí Mákindé ṣe ẹni tó bá ti jó lórí lọ́yọ̀ bàbá ni òun ẹlẹ́ẹ̀kẹta mo wá fi àsìkò kí gbogbo àwọn tó so mọ́ gọ́vnà mo tún wá kí àǹtí mi Mọ̀ṣúrà Sùmọ́nù sẹ́nétọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ bó ṣe ń lọ ẹ máa mọ̀ èní lẹ máa gbọ́ ẹ bá mi ṣí ẹ̀ dànù ẹ ṣí àkíní mo ní àǹfààní láti sọ fún yín pé ọmọ oyè bíi mẹ́rin ló wà lọ́wọ́ èmi Ààrẹ Almaroof tí mò ń bá sọ̀rọ̀ mo fẹ́ kí àwọn ọmọ oyè yẹn kó gbọ́ mi lénìí kọ́ má ní ààrẹ ọ̀dàlẹ̀ ni ẹ lọ wo ṣó mi tí mo ti ṣe kọjá mo ní ẹni tó bá ti mú tí wọ́n ti bá ti follow due process ó lè mi Ààrẹ Almaroof máa sọ̀pọ́ọ̀tì ó lè jábúrò mi lóòótọ́ torí gbogbo àwọn tó wà nínú ipò ọba yìí àbúrò ààrẹ ni gbogbo wọn jẹ́ àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ti wá ṣe ipò ọba yìí Ọlọ́run ti ṣe ó ti yanjú now gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ brother mi tí mò ń bá sọ̀rọ̀ including new Aláàfin bàbá wa ikú bàbá yèyé Ọ̀wọ́adé Abímbọ́lá Afeez mo ń bọ̀ lórí orúkọ yẹn mo ti ráwọn muslim kan náà tó ṣẹnu wọ́nranwọ́nran orí gbogbo yín máa pé lẹ́ni mo kí bàbá wa mo kí new Aláàfin mo congratulate ẹ̀yin èèyàn ẹ bá mi congratulate Aláàfin kẹ́ ẹ pin nígbà tí máa jí mo ti rí more than 30 missed call mo ti rí more than 40 voice message ààrẹ ṣé lóòótọ́ ni ìdómọ̀ mi ní orúkọ sínú mi Mọ̀rúfù ṣé lóòótọ́ ni ààrẹ ṣé lóòótọ́ ni Almaroof ṣé lóòótọ́ ni Bọ́bagún Àkìlọ̀ ṣẹlẹ̀ Moyet International ṣé lóòótọ́ ni gbogbo oríṣiríṣi orúkọ táwọn èèyàn mọ̀ òun náà fi ń pè mí mo ní lóòótọ́ nítorí pé èmi ò tí ì jí mi ìdẹ̀ fẹ́ pòsì ẹ̀ ní 12 lọ́dọ̀ tiwa ìgbà tá a máa jí tí máa wo kíní mi mo rí pé òótọ́ ni mo wá kúkú post ìgbà tí mo post ni àwọn tó nígbàgbọ́ nínú Ààrẹ Almaroof náà tó gbà pé lóòótọ́ àti lọ́ba now mo máa sọ kò dẹ̀ kí n sọ òkò yẹn àmọ́ máa sọ òkò mo gbọ́ from reliable source tí mi ò ní dárúkọ ẹjọ́ torí Ọlọ́run kí ni ẹ wo voice kan wà níbi tẹ́ máa rí bó ṣe yan Aláàfin o ẹ̀yin kan máa ti máa rí bó tẹ́ máa rí lénìí voice kan wà níbi tẹ́ máa rí bó ṣe yan Aláàfin gangan kẹ́ lè mọ̀ yí pé torí àwọn tó ń sọ̀rọ̀ àtàwọn onítùkùtù wọn lè fi fáyàn wọn lè fi fáyàn wọn gbọ́dọ̀ fi fáyàn orí yín burú àti lọ́ba kò sí dẹ́ṣe adáni wọn lè fi fáyàn bá wọn lè fi fáyàn bá wọn ṣòjóró ní gbogbo ẹ̀rẹ́ máa gbọ́ lẹ́nìí láàárọ̀ yìí kíákíákíá ẹjẹ́ àṣẹ pápá àpábí àwọn bàbá sọ̀rọ̀ mo dẹ̀ tún fi àsìkò yìí ẹni tí fẹ́ dárúkọ yìí kò yẹ kí n dárúkọ ẹ̀ tóró ti bú mi ó ti gbé mi ṣépèrè Awíkoko lójú ọlọ́rọ̀ wọn ní tọ́lọ̀ ọ̀rọ̀ bá gbọ́ kí ni ó ṣe a máa fi àsìkò yìí parí ìjà lọ́dún yìí torí Awíkoko ju àwọn ìtàn kan síta mo gbà fún mo wá gbà fún pátápátá gbogbo brọ́dà mi ọ̀rọ̀ ni gbogbo wa ní sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní bọ́lá ṣe pín oníkálukú pé báyìí ni kó o ṣe sọ tiẹ̀ a ní ẹ pín kíní ẹ̀ tí ì ṣe ẹ o ẹ̀ tí ì ṣe àkíní kó kanlẹ̀ ẹ̀ tí ì ṣe ẹ̀ kó kanlẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọ báyìí máa wọ̀ tẹ́ bá ti wọlé ẹ̀ máa ṣe ẹ̀ mo kí Awíkoko gbogbo yín mo tún polówó ẹ lọ wo Awíkoko lójú ọlọ́rọ̀ ó sọ ìtàn yẹn èmi tí mo jọmọ Ọ̀yọ́ gan mi gbọ́ ìtàn mi rí inú ìtàn tó sọ lórí Ọ̀wọ́adé ọba wa Abímbọ́lá Afeez Abdul Afeez now bàbá wa Onírìṣà mo tún kí Olúwo for the first time tóró ti congratulate Aláàfin a gbọ́ nínú ìtàn wọ́n ní bàbá wa Onírìṣà náà wà lára ẹni tó ń dí wa lọ́wọ́ tí wọ́n fẹ́ ká jọba ẹ máa wò pé kí láàrẹ tún sọ yìí ẹ̀jẹ̀ bá jọmọ lè fẹ́ má bínú o wọ́n lọ́mọ ọsàn ní kópópópò yaba ní rí bàbá fín bọ́ bàbá láti èdè lọ ẹ má pera ẹni olórí ọba mọ́ o tẹ́ ẹ bá fẹ́ ká fàájá a máa fà á tó jẹ́ pé ó máa já gidi tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan ẹ má pera ẹni olórí ọba mọ́ o bẹ́ẹ̀ ni ẹ ń ṣọmọ Oòduà Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rìí fi ẹ dúró ní ipò tí Ọlọ́run fún yín ẹ̀yin ni bàbá lóòṣàlẹ̀ gbogbo Yorùbá Aláàfin ó ní ọba ilẹ̀ Yorùbá mo ní gbogbo voice mo ní lọ́wọ́ gbogbo ìgbà tí ẹ̀yin àti Aláàfin
bàbá tó kú yìí ń sọ̀rọ̀ gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájà ni mi ì ní play lẹ́nìí pọ̀ máa play ní next voice message gbogbo ẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ ìgbà ẹlẹ́ máa mọ̀ wípé Aláàfin kì í ṣe ọba téèyàn orí fi mo fi Ọlọ́run búra mo ní voice yẹn lọ́wọ́ bọ̀ mo ṣe àpọ́nlé fún Ọọ̀ni mi ò fẹ́ play voice òun àti bàbá gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin tó mọ ìtumọ̀ Ọọ̀ni gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ló wà níbí a máa ní ṣe kó bàjẹ́ bọ̀ bàbá a gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára àwọn tó ń dí wa lọ́wọ́ wọ́n claim olórí ọba ẹ má claim olórí ọba níbi t'Aláàfin wà o mo sáré sọ yẹn mo mẹ́nu kó mbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ará Òkè Ògùn ẹ dákun torí Ọlọ́run kí la gbà lọ́wọ́ ẹ̀yin ará Òkè Ògùn gangan tó fi jẹ́ pé Ọ̀yọ́ lẹ máa fi fẹ́ máa pa ẹ dẹ̀ fẹ́ máa ẹ ń kọjá àyè yín gan gbogbo ẹ̀yin ará Òkè Ògùn pátá ẹ tó bá jọmọ Òkè Ògùn bí ẹ má bínú Aláàfin ni bàbá yín ẹ mọ̀ náà ẹ má wulẹ̀ yiri ẹ̀ wò rárá ẹ mọ̀ gbogbo yín lẹ mọ̀ pé Aláàfin ni bàbá nílẹ̀ Yorùbá kò sí ọjọ́ orí tí ò bá jẹ́ bàbá wa ní Aláàfin àjùlọ bọ̀ bàbá ni wọ́n bí mi kú mo máa dọ̀bálẹ̀ tán ni brother mi Prince Abímbọ́lá àṣìbámá pé ọba ní Prince nsìn Ọ̀wọ́ Adé Abímbọ́lá Afeez nǹkan tí àwọn Ọ̀yọ́ gangan yàn nìyẹn òun dẹ̀ ni wọ́n follow due process tí the governor Ṣèyí Mákindé tó ti ń tẹnu mọ́ ẹ wo ẹni tó bá rí Ṣèyí Mákindé bí ọ̀tá kì í ṣọ̀tá o ẹni tó bá rí àǹtí Mọ̀nsúrà Súnmọ́nù bí ọ̀tá kì í ṣọ̀tá o ìwọ tó o bá wo Alhaji Ààrẹ Almaru tó wò mí pé ọ̀tá ni mí nínú ọmọ Ọ̀yọ́ èmi ò ń ṣe ọ̀tá Ọ̀yọ́ o ojúlówó ni wá ẹjọ́ ẹ̀yin àfáà ẹni pé mò ń gé mi ìfẹ́ ká pẹ́ ẹ̀yin àfáà tẹni kinní kan mẹ́ríkì màtí orí fóònù yìí ló wà kinní kan ẹ̀yin àfáà tẹ́ ń dara yín láàmú tẹ́tún lẹ́yìn lẹ́ máa wá yan ìmáàmù lọ́yọ̀ sórí yín ò burú ẹni ìjà ni o ẹ má bínú o bọ̀ máa gé díẹ̀díẹ̀ ẹ̀yin àfáà tẹ́ ń kọ lẹ́tà tẹ́ni kinní kan mo mà ti gbàgbé kẹ ayé mi o ibi táwọn tí mi dẹ̀ sẹ́ni kinní yìí sí ló wà ẹ̀yin àfáà tẹ́lẹ̀ ilẹ̀ tún fẹ́ wá yan Aláàfin ẹ fẹ́ wá yan ìmáàmù lọ́yọ̀ tó bá ti bí yín da ẹ máa bọ̀ ẹ mọ̀ pé Ọ̀yọ́ ọgbà tí bàbá wà ń bẹ̀ tí bàbá ń sọ̀rọ̀ iye bàbá Lámídì ikú bàbá yèyé ọba tí fọba jẹ ìgbà tí bàbá ń sọ̀rọ̀ táwa ń bẹ̀rù bàbá wa ọba ò tí ìwọlé òtẹ́lẹ̀ náà bá wọlé a máa bẹ̀rù ẹ̀ tí wọ́n bá ti bí ẹnì kọ́kọ́ da nínú gbogbo ẹ̀yin àfáà Òkè Ògùn àti ẹ̀yin àfáà tẹ́nìkan mẹ́ríkìní kan ní yín pé ẹ máa wá yan máàmù wọ́n máa nà ya yín sáré bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn ẹ máa wo pé kí ló dáre ẹ bọ́ta brutally báyìí láàárọ̀ yìí èmi ò mọ nǹkan tó ṣe àwọn èèyàn ẹ wá gbé imú sí ìlú ìṣẹ̀ǹbáyé ẹ fẹ́ fi ṣẹ̀rí àlọ́ wọlé àgbà wọ́n sì ń ṣe kinní lẹ́ni àwọn ọmọ ọkọ Yorùbá tí wọ́n tún ṣe ọmọ Ọ̀yọ́ nìkan o ìwọ tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ń bì tó o bá wo ṣó yìí tó o bá ṣí ẹ ọmọ àlè Ọ̀yọ́ ni ẹ gbogbo ẹnu ni mo fi sọ tó o bá wà nínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin tèmi brọ́dà yín àbúrò yín kékeré tẹ́ ẹ fi mí ṣe olórí tó o bá wo ṣó yìí tó o bá ṣí ẹ kó kan àwọn èèyàn lára olórí ọmọ àlè ni ẹ torí pé mo fẹ́ kí gbogbo Ọ̀yọ́ mi kan gbọ́ kínní yìí àní tẹ́ bá ń bọ ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá sẹ́ digbidigbi lọ́yọ́ wà ẹ̀yin àfẹ́ má dán wo ẹ wò lọ́wọ́ tá a wà yìí gbogbo tó bá ń ṣẹlẹ̀ lọ́yọ́ ẹnu mi lẹ́tì máa gbọ́ ẹ̀yin àfáà náà ẹ̀yin wá bọ́ta wọ́n ṣẹ̀ṣẹ̀ yan Aláàfin lánàá ẹ̀yin wèrè kan tún bọ́ta ẹlẹ́yìn lẹ máa jẹ ìmáàmù lọ ṣé ẹ ṣí èrè ṣé èyí ti gbọ́ pé wọ́n fi ẹlòmíì jẹ ìmáàmù lọ́yọ́ ni bàbá wa Aláàfin ló gbé ẹ̀sìn mùsùlùmí wọ inú Ọ̀yọ́ so bàbá tó gbé ẹ̀sìn mùsùlùmí wọ inú Ọ̀yọ́ òun náà láti fi jọba òun ló bá wà lórí àpèrè tó bá ti wá bọ́ sórí àpèrè yẹn á wá yan ìmáàmù níbi tó ti yẹ ṣé ilé Akéwùgbẹ̀rú àti ilé lèmọ́mù ó dà ìpọ́nà méjì bóyá náà jẹ ìmáàmù ibẹ̀ náà máa ti yàn án èmi ò ka mẹ́sẹ̀gì ẹni tó bá ti bú mi inú yín ẹ bú mi màá gbọ́ létà máa wá ka mẹ́sẹ̀gì màá rí ibi fi yín lésì torí mo ti ní ọdún yìí wọ́n ní we
we don't do what? Ẹ bá ń kọ sábẹ́. Ẹ bá ń kọ answer yẹn. We listen, we don't do what? Ó lọ̀rọ̀ tó wà lẹ́yìn o. Wọ́n ní we listen, mi ní parí yòókù. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ Snooker 2025, ẹ fi sábẹ́. Ẹ bá keyboard ìjà. We listen, we don't do what? Kẹ́ni kọ́kọ́ máa ṣe bọ̀dì fún mi o. Ó fẹ́ kẹ́ mọ̀ pé kí ni. Ẹgbẹ́nu òṣìṣọ́hún, ẹgbẹ́nu wèrè lọ. Ó yẹ kó mú lọ fẹ́ ni. Ọba tí ò bá ti wá sífẹ̀ kò tí ì di Aláàfin. Ẹ lọ wo bàbá wa kẹ́ lọ gbọ́ kíní bàbá wo. Ẹ má jẹ́ nǹkan ọmọ yín o mọ̀ pé olólùfẹ́ mi ní bọ̀t. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn sórí bọ̀t kò sí bọ̀t ń bẹ̀. Ọba tí ò bá ti wá sí Ilé Ifẹ̀ kò tí ì di Aláàfin. Ìyẹn náà ń bá yín sọ. Bẹ́ẹ̀ ni Anádéwaládé àkọ́kọ́ àbí ṣé ti gbàgbé pé ọ̀rọ̀ yàn ló jọba ọ̀pá Ilé Ifẹ̀ ọ̀pá tó wà Ilé Ifẹ̀ yẹn ọlá pé bàbá yẹn lọ kú síbẹ̀ ó ní Ilé Ifẹ̀ fi ní authorization lórí ẹ̀ mi ìfẹ́ lọ́bẹ̀ brọ́dà mi ìfẹ́ lọ́bẹ̀ tábà gòdì fún bẹ̀ yẹn gbogbo yìí máa lanu ṣe rí onítẹ̀rí ìtorí kẹrẹ̀dì ìtàn ni orí mi bí orí Saidi Òṣùpá tèmi ò kàn tó ti ẹni tẹ́ ẹ bá là ìtàn ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìtàn ló wà ń bẹ̀ àwọn ẹ̀yà àti ta ni ẹ máa gbọ́ mi ẹ ṣí ẹ̀ ìwọ tó bá nífẹ̀ẹ́ sọ̀rọ̀ yẹn ṣí ẹ̀ náà ẹ má jẹ́ ká rí anybody kó wá sọ̀yọ̀ kán láàfẹ́ wá fi ìmáàmù kankan jọba lọ́yọ̀ ẹ̀ ṣí èrè ní abẹ́ ẹ̀ sínwín yẹ ò ṣe jàre ajá we listen we don't judge mi àwọn èèyàn ìyàwó mi nìkan ló sọ̀rọ̀ nínú gbogbo pé we listen olóbá mi parí o ṣe jàre my dear olólùfẹ́ mi kan báyìí náà we listen we don't judge tó ti yé yín irọ́ ló ń pa Olúwaṣínà Ọlá o mọ náà ṣe o mọ kankan bí tẹ̀ fẹ́ dá ìwèrè báyìí lóhùn bàbá yín Ọọ̀ni Ifẹ̀ ó wà lára tó dí wa lọ́wọ́ pé ká bá jọba ó dà pé ẹ ti fẹ́ tọ́jà báyìí àṣírí tẹ́ ẹ fẹ́ gbọ́ yẹn ẹ máa padà gbọ́ ẹ máa bá bọ̀ ṣe mọ̀ pé ẹ̀yin ọmọ Ifẹ̀ máa ń lẹ́nu òṣì àti ẹ máa dẹ́nu omi kò ń ṣọmọ Ifẹ̀ o kò mọ̀ tán ẹ bọ́ bí ẹ máa sọ̀rọ̀ ẹ máa bá bọ̀ ẹ máa gbóhùn Ọọ̀ni Ifẹ̀ live and direct ṣé orí yìí ti burú àwa ń sọ ìtàn fún yẹn ẹ fẹ́ gbọ́ àṣírí tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ máa padà gbọ́ bọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ mo máa reserve ọ̀rọ̀ yẹn bọ̀ tẹ́ ẹ bá bá bọ̀ jójú ẹ̀ tẹ́ ẹ bá fàájá màá bá yín fà tán orí yìí ti burú àti wọ́n tó yá àwọn ọmọ ọba lówó ará Àsẹ́yìn àbáyín dá sọ̀rọ̀ ọlọ́ba kí ló dé tẹ̀ ń gbẹnu sọ̀rọ̀ wa ẹ̀yin ará Òkè Ògùn àbáyín dá nígbà tó yan ọba Ìsẹ́yìn ìgbà tó yan Àsẹ́yìn àbáyín dá sí. Thank you jàre Bilikis we don't judge we listen we don't judge àwọn wèrè kan ti ń judge ẹ listen ni wọn ní kẹ́ judge wèrè yẹn ti bá bẹ̀ irọ́ ló pa kí ni bàbá ẹ mọ̀ bàbá ẹ ni mo sọ kúrò lórí péjì mi bàbá ẹ ni mo sọ alájà kò sí nǹkan tó wá pù gbogbo àwọn tí wọ́n ń dúró tó ń dìtẹ̀ tó fẹ́ kájọba Ọọ̀ni Ifẹ̀ wà láàrin wọn kó gbé mi lọ́kọ̀tù tí ò bá sí ń bẹ̀ àṣírí ayérayé wà ń bí àwọn náà fẹ́ máa bájọ mọ́ ń wo náà ayé ti yàtọ̀ sígbà tí bàbá Aláàfin kú ní 1968 ìgbà yẹn fàfàfàfà wọ 71 kan tó jọba eléyìí náà sì oṣù mẹ́ta ló kù kó pé 3 years ẹ̀ ń tẹ́ ẹ̀ bá mọ̀ ó kù oṣù mẹ́ta kó pé ọdún mẹ́ta a máa bẹ̀rẹ̀ àwẹ̀ lóṣù tó ń bọ̀ April ni bàbá kú ṣé 22 tí mi bá ṣe mistake so what are you talking about èmi nìyẹn jàre Ṣọ̀gúndàrẹ mo rí ẹ Samuel ẹ bá mi ṣí ẹ dànù ẹ bá mi ṣí ẹ táwa bá ń sọ̀rọ̀ kọ́ máma a máa tákù anybody oníwọ̀ọ̀fì wo ó ti kí Aláàfin bọ̀ kò tó bẹ́ẹ̀ kó gbowó lọ́wọ́ ọba gbogbo ẹ̀ la máa sọ f'Aláàfin Aláàfin ti wọ ò rẹ́dì láti bá yín lọ pátí Aláàfin wọ ò dẹ̀ rẹ́dì láti máa ṣèkì anybody ẹ mọ ọba fọ́ba ni tí ẹ bá ti rí Aláàfin ẹ máa wo bí ẹgbẹ́ ń wo Lámídì ẹ máa wo bí ẹgbẹ́ ń wo Adéníran ẹ bá lọ fọjọ́ orí tẹ bá lọ fi jọ́ọ̀jì tẹ́ ẹ̀ lísì tẹ jọ́ọ̀jì ẹ máa bá ń bẹ̀ o bẹ́ẹ̀ mo sọ fún yín ibẹ̀ kọ́ là ń lọ now ẹ̀yin tẹ́ ẹ dí wa lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ọmọ àlè ọmọ Ọ̀yọ́ tó tún jẹ́ pé ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́
tẹ́ rìn ẹ tún wá fi ẹsẹ̀ kọ ẹsẹ̀ tẹ́ fi kọ ó bọ́ ẹ̀jẹ̀ kàkà tẹ́ yẹ kẹ́ ẹ wo ẹsẹ̀ tẹ́ fi kọ kó lè jiná kíá ẹ máa fẹsẹ̀ yín lẹ̀ ẹ tún kọ́ntínú ẹ rìn lọ wà látàlá ibi tá a bá dé yìí àwa ti lọ́ba bàbá wa Gbádégẹṣin Lukman Bello kò ṣẹ̀mí àfíìsì Ọláìwọlá àfíìsì Ládìgbòlù Ṣìyànbọ́lá Oníkẹ́pọ̀ kò ṣẹ̀mí ọmọ ọba ni bẹ́ẹ̀ ni Muideen Gbádégẹṣin Lọ́yọ̀lé kò ṣẹ̀mí ẹ ti ráwọn orúkọ tí mo dá yẹn gbogbo àti mo sọ yìí àti bàbá wa kábíyèsí Abímbọ́lá Ọ̀wọ́adé Afeez àwọn gan ò ṣẹ̀mí bẹ́ẹ̀ ni brọ́dà mi kan náà wà ní York kò ṣẹ̀mí ọmọ ọba tó jẹ́ pé wọ́n wà ní nọ́mbà 1 to 6 gbogbo wọn ni mo ní contact wọn lọ́wọ́ tó ń bá mi sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ we listen we don't do what we don't judge ẹ̀yin ọmọ èèyàn ṣe rántí pé mo sọ wípé ẹni tí wọ́n bá ti fi jẹ Aláàfin lénìí òun gangan ni máa tẹ̀lé ẹ bèrè pé kí ni mo follow due process ẹ jẹ́ dìde ìjókòó yìí ò fẹ́ máa mọ́ mi lára ẹ bèrè pé kí ni mo follow due process tí bàbá wa Ṣèyí Mákindé sọ yẹn ni mo follow due process yẹn gangan òun lè rí lẹ́nìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀ ń wò pé báwọn náà ìjọba ẹjọ́ kí n tó lọ jìnnà jù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé ṣẹ̀ríà lọ wá number 1 àti fàyẹjá kò lè wọlé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé tẹ́ tún ní wọn ẹ tún ti jáde lẹ́ni ẹ ti kọ lẹ́tà òfò sórí yín burú ni àfáàgì ogun bọ́lẹ̀ wà náà alájìgì ogun kí ló dé tẹ́ keep quiet báyìí torí mo rí pé èèyàn bíi tèmi lẹ́yìn náà ẹ̀ ń gbà lọ́yọ̀ọ́ tó bá ní kó yan àfáà tí kò ń gbà lọ́yọ̀ọ́ ẹ̀yin ni ẹ̀ ń gbà èmi náà dẹ̀ ń gbà ẹjọ́ tó lọ bàbá mi Akéwùgbà Gold níbo lẹ wà tí àwọn kan wá ń sọ̀rọ̀ tó ń kọ lẹ́tà wípé àwọn làwọn máa yan àwọn làwọn máa yan ìmáàmù ẹ̀ ṣí èrè ni kò ní yẹ gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ máa yẹ ìmáàmù yìí kò ní yẹ yín tẹ́ ẹ bá rí mi ẹ jù mí náà ń kàlí kémi náà wá fi nǹkan bàbá mi tó bá ní báwo ni brọ́dà mi jẹ́ oní tó bá ní kinní kan èmi náà ní kinní bàbá mi ó ti yẹ yín lọ́wọ́ àti ẹ ti try wa ọlọ́run ò fún yín ṣe bá a wá sọ̀yọ́ bá a gbárùn lọ á gbé nǹkan míì ẹ̀yin ìkà gbogbo àṣírí yín ti tú ayé yín gbogbo yín máa bàjẹ́ ni ẹni tó bá dẹ̀ darí sapá lọ́wọ́ yìí apá máa pa ẹni tó bá darí sí ìrókò ló máa wó lùyẹ́ ẹ̀ pa bẹ́ẹ̀ ni ẹni tó bá wá ní bòǹtàrẹ àdìmárùfù ṣe dé àròkọ akérè oko àmọ́ kò ní kó délé ẹ bá ń ṣàṣẹ kó jẹ́ bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wo ṣóò yìí lọ́wọ́ ẹni tó bá ní ẹ ní délé ẹ ní soríire àbó mú ẹ̀mí yín pé màá pa yín olúwẹ̀ àròkọ á kó èrè oko yẹn báyìí àmọ́ kò ní kó èrè yẹn délé ẹ ṣàmì àdúrà ńlá ni o tó bá wù yín kẹ́ máa wù kẹ́ ní àkómọ tó ń sọ ìwọ ṣàmì ọlọ́run ti lè fún èmi ní àṣẹ tí wo ò mọ̀ wípé bó ṣe ń wo ṣó mi lénìí o ti rí nǹkan gbọ́ ẹ mú nǹkan lọ́lé ẹjọ́ torí ọlọ́run Alhaji Ogun I call your attention Alhaji Akéwùgbà Gold I call your attention ó ti yé ẹni sùúrù ẹjọ́ ẹ má bínú kíní mi ó ti nǹkan táwọn èèyàn ṣe má rò pé mo tóbi nìyẹn tó ló mo má súnmọ́ Alhaji Ogun I call your attention to this mo pe attention yín sí eléyìí yes mo pe attention yín sí eléyìí Alhaji Ogun mo pe attention yín sí eléyìí right kíákíá gan dẹni ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ láìpẹ́ láì jìnà ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn tó jáde tó ní àwọn orí àwọn burú àwọn fẹ́ wá yan Aláàfin bó lẹ ti gbọ́ rí ìlú tó ní àṣà ìlú Ọ̀yọ́ ni ìtorí ẹ̀nà fífẹ́ wá gbé ṣẹ̀rí àgbàbẹ̀ tí ò bá sí pó lórí burúkú ni wọ́n ṣebí ẹ̀ ń kílèmù pé Ifẹ̀ ló lórí ọba kí ló dé tẹ́ ẹ̀ gbé ṣẹ̀rí àlọ́fẹ̀ ẹ wá pláàni ẹ wá ní kó gbé
kó gbé ṣẹ̀ríà wá sọ́yọ́ ṣẹ́rù pa àgọ́ lọ́yọ́ ni mo sọ fún yín pé kínkínní Ọ̀yọ́ ata ni ẹ lè rí wa o a lówó nílùú wa o bọ̀ a lọ́lá a níyì a dẹ̀ nípò a tún wá lówó níbi tẹ́ ẹ bá ti rí àwọn Ọ̀yọ́ tó wà káàkiri ọba wa mo tún gbọ́ tẹ̀yìn kan ní ó ṣe jẹ́ ìlú òyìnbó náà ti máa lọ mọ́ba orí yín burú ṣọ́yọ́ kan náà ti bí ni àbí ó débẹ̀ yóò sọ fún yín pé fònẹ́ ló ń fẹ́ máa sọ àgánadóde ṣàgánadóda wọ́n fọ́ ṣé ìyẹn ló fẹ́ bá yín sọ lórí àpèrè ìyẹn kọ́ ló fẹ́ bá yín sọ lórí àpèrè bọ̀ mo fẹ́ kìlọ̀ last but not the least kí tó kò lórí kíní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ lẹ́fẹ́ wá fi ìmáàmù jẹ lọ́yọ̀ọ́ tó bá ti bí yín da ẹ máa bọ̀ wàláì ẹ lo ẹ̀wọ̀n ẹ fẹ́ change ìṣẹ̀dálẹ̀ wa lọ́yọ̀ọ́ àárọ̀ yìí ni mo gbọ́ àná ló yẹ kí ni fàájà fún ibọ̀t ìdùnnú pa àti lálàáfin yẹn kò fẹ́ jẹ́ ń ṣe show àmì àárọ̀ àná but right now èní yìí láàárọ̀ kùtùkùtù yìí wọ́n ti tún kọ lẹ́tà kí ló dé ẹ̀ẹ́dẹ̀ fi wálẹ̀ náà sọ fi ṣe yín ni tẹ́ ń lé wa kiri lọ́yọ̀ọ́ kí lọ́yọ̀ọ́ ṣe fún yín gangan ọlọ́mà ló ní ká nírú àwọn aláàjì igi ogun o ọlọ́run ló ní a ní irú àǹtí mi alájà sẹ́nẹ́tọ̀ Mọ̀súrà Sùmọ́nù ó bá wù yín kẹ́ni ó support ẹ̀ máa support àǹtí yẹn kú ni torí níta àǹtí yẹn ṣe lábẹ́ èmi ló yé ó dẹ̀ yí àwọn kọ̀ọ̀kan àwítán ẹ̀yìn kan ní Mọ̀súrà Sùmọ́nù ló jọba ẹjọ́ torí ọlọ́mọ Mọ̀súrà Sùmọ́nù ni bàbá wa ní ó yẹ gbọ́ ilé ká fi parí ètò bá a ṣe jọba bá a ṣe jọba ó yá mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àti rí bọ̀t ẹ gbọ́. mo ń bá bàbá wa Professor Abímbọ́lá sọ̀rọ̀ báyìí nílùú Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní ìlú Ọ̀yọ́. Bàbá lẹ́ni à ń kà nínú pépà wípé ẹ̀yin ni Ọlọ́run lò tú Ifá láti lè yan ọba tuntun fún ìlú Ọ̀yọ́. Bàbá mo fẹ́ kẹ́ dárúkọ yín kẹ́ ṣàlàyé bó ṣe jẹ́ ṣé lóòótọ́ ni sítórì yẹn ni àbí wọ́n kàn fi purọ́ mọ́ yín. Bẹ́ẹ̀ bó ṣe rí gan-an. Bàbá wa tí ó fẹ́ sọ̀rọ̀ yìí àwọn náà dífá ẹ máa gbọ́. Ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ní kí n dáfá ọba Aláàfin Ọ̀yọ́ ọlọ bí àgbáre wájà ní pìrìtìmọ̀dọ̀ ọdún mẹ́ta. Jẹ́ ilé mi parọ́. Tó kù tẹ̀ yẹ tó bẹ agbada yí dànù. Wọ́n ní ọgbà wọn dọ́gbọ́n títí pé kò àwọn afọbajẹ. 92 years old lẹ́ni tó sọ̀rọ̀ yìí o. Number 1 onífà gbogbo Nàìjíríà nìyẹn. Àwọn tí wọ́n ń fowó tí wọ́n fẹ́ fowó sí owó ńláńlá tí wọ́n gbé fáwọn afọbajẹ. Ẹ bá mi ṣe mi ìfẹ́ interrupt kìíní rárá mo fẹ́ kẹ́ gbọ́ ìgbẹ́ bá mi ṣe. Àwọn afọbajẹ wá ń jà láàrin ara wọn. Ibi owó tí wọ́n ń pín owó tí wọ́n ń pín àwọn kan kò tó nǹkan ní owó tí ẹni tó gbé owó ńlá kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ fìjọba yìí ní owó tó fún wọn. Afọbajẹ méjì nínú wọn á fọn pé àwọn ò wọ́n tẹ̀ tó màmá rà wọ́n wọ́n lè táwọn mú nì. Ẹ á rí i pé owó tí ẹni tó dó lórí wọn tó gbà èyí tó fáwọn ń bẹ kékeré láì ní. Ẹ máa gbọ́ o. Owó yẹn pọ̀ gan-an. Lẹ́yìn eléyìí kò sí ọ̀rọ̀ mọ́. Ẹni tó bá gbélé tó bá sọ̀sọkúsọ kò sọ̀rọ̀ mọ́ mi fẹ́ẹ́ ń darí. Ọ̀sẹ̀ ìjọba kékeré báyìí lè fa wà bàbá owó yòókù ńkọ́. Bàbá Sádíjà wọ́n ti kọ́ fọwọ́ sí ohun márààrún. Wọ́n méjì wá ní àákọ́ síjọba àpótò.
àwọn ọ̀fọwọ́sí mọ́ o àti owó tí olórí àwọn gbà àsọpọ̀ rẹpẹtẹ báyìí náà fáwọn ní kékeré ń bẹ̀. Bí tí wàhálà sá ti bẹ̀rẹ̀ nu àwọn aráàlú náà wá ń kọ̀wé ìjọba àwọn kan nínú ìwé ìròyìn wípé owó lẹ́ẹ̀fì yan ọba Aláàfin sípò yíwá dàbí ọ̀rọ̀ sàdéyàn pẹ́yẹ́rin láti oṣù kẹrin ọdún ìyókù ọdún mẹ́ta tí bàbá wa ti wàjà wọn sáré sí wádìí ọdún tó kọjá ní àpèjà sọ̀rọ̀ náà gómìnà rere ní gómìnà wa ní. Ẹ má pe àgòyẹ jọ. Ibi fáwọn fi ṣe kílè láyé àtijọ́. Ẹ dákun ẹ má pa àgò ìtura Ọlọ́run. Bàbá fífa ṣe é rí. Àkàlàmàgbò mórí ẹ. Ẹ bá ń fọ́lò bọ́dà mi Àkàlàmàgbò TV ẹ bá ń fọ́lò ẹ. Ọmọ yìí bẹ́ẹ̀ mo ṣe ṣe gbogbo ìlú ní Yorùbá lónìí. Àmọ́ ọba tàwọn Fúlàní nílẹ̀ Haúsá o àmọ́ ọba bùnmí o owó sá ni wọ́n pè kalẹ̀ táwọn afọbajẹ ó pe owó bèbèrè wọ́n ra mọ́tò fún wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n ra jẹnẹrétọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n sá. Wọ́n ṣe ń ṣe nìyẹn. Ẹni tó rẹ̀ bá pọ̀ jù wọ́n lè gbowó lọ́wọ́ ọgọ́rùn-ún èèyàn. Ṣẹ́gbọ́. Ẹni tó rẹ̀ bá pọ̀ jù ni wọ́n fi jẹ. Kò sẹ́ni tí ò sanwó nínú gbogbo àwọn tó fẹ́ jọba. Gómìnà wa ló wọ́n gbà wọn rò pé yìí ń dá. Ẹ má jà sí yìí mọ́. Ṣé bí bàbá wa ló jókòó kalẹ̀? Táwọn sì mọ̀ pé kì í purọ́, kì í ṣèké, kì í lú nǹkan, kì í gbogbo ibi tó ti ṣiṣẹ́ ní yunifásitì níjọba ní kíkíbi kò kọ́bọ̀ ẹnìkan kan rí. Babaláwo sì ni wọ́n lè fi jẹ àwíṣẹ́ gbogbo àwọn ní àgbáyé. Ṣẹ́gbọ́ kọ̀ǹfàmù ni. Ẹ àti ń jẹ́ kí bàbá wọn lọ dáfá kó sí bí ẹ ṣe ń dìlò. Bàbá ṣe bí wọ́n ṣe yóò rí bí ṣe rí. Pè mí síbẹ̀ ni mo bá dáfá gbogbo ọmọ yìí. Ọ̀gbẹ́ni yìí máa blọọkì ẹlẹ́yìn iṣẹ́ òyà Adésínà orí ẹ̀ burú. Ẹ fẹ́ gbọ́ wàá padà gbọ́ máa blọọkì ẹ tí bá ti dé tó tán máa blọọkì ẹ lórí iṣẹ́ omi ó ṣí èrè ní ṣé mo pẹ́ sí. Lọ́mọ dáfá lórí gbogbo wọn ìjọ mẹ́wàá la fi ṣe sẹ́yìn. Máa blọọkì ẹ nṣọ́ tó ní gbọ́ kínní ìgbà. Àwọn tàbá mú ẹnìkan pé ẹ ti ìfàmúni ìwé yàrá ní ká mú ẹnìkejì ká mẹ́nìkejì àyè sí bá wọn ní dandan kásáfà òde ètò tàbá lọ yẹ ẹnìkan níwò ẹnìkan náà tí mo mú tàbá yẹ̀ wò bóyá ara rẹ̀ ní ọ̀yá ni tí wọ́n ti mí lè mọ̀mọ́ tìfá náà lè máa sọ̀rọ̀ débẹ̀ tàbí bóyá yóò ti ṣe kankan nípamọ́ bóyá tí ìjọba mọ̀ tàbí ọlọ́pàá àbí ìṣàkó tá a bá fẹ́ fi yẹn sí púpọ̀ pàtàkì wọ́n lọ wo irú ìyẹ̀wò lọ́jẹ́ wọ́n lọ wo. Ẹjọ́ ibi ìbọ́dàtì o ẹjọ́ ó ìbọ́dàtì gan o ẹjọ́ tó lọ lọ. Ṣàlàyé wọn wọ adìẹ. Ilé kíkí fata okùn fún àwọn ẹlẹ́yìn kejì àtẹnìkẹta ọ̀dà báwa ṣe ń jè lóhùn kì í ṣe pé mo fún ilé ní mẹ́ta bẹ́ẹ̀ mẹ́jọ bá wù yín bẹ́ẹ̀ bá ń kọ́ ẹnìkíní hùn lẹ́ẹ̀kọ́ yẹ̀ wò fínífíní bí ẹ bá rí nǹkan kan gbèsè ayé rẹ̀ bóyá tó fi pamọ́ tí ọ̀hún sára yé táwọn ọlọ́pàá rí àbí báwọn ọ̀daràn náà lọ́wọ́ lọ́kọ̀wé sí yín ni pé ẹ mọ́mọ́ fi léyìí jẹ́ nítorí mọ̀ sí ń jẹ lónìí bóyá ara yóò ti mọ̀ nípa ẹ̀ ní ìlànà olùtẹ̀bá ṣe bá ẹ lọ mú ẹnìkejì ẹ tún yẹ òun náà wò bó náà bá dáa bóyá ó déjúmọ̀ kan bóyá ó ṣe kíní kan pamọ́ ẹ lọ ẹ á mú ẹnìkẹta bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kẹta náà torí bẹ́ẹ̀ ẹ tún jẹ́ gbọ́
ń fún ẹlẹ́lòmíì bá a ṣe ṣe nù. Bẹ́ẹ̀ náà ni gómìnà wa yìí dáadáa kọ́ ló wú ọmọ rẹ̀. Àmín. Bẹ́ẹ̀ lọ́mọ sí i. Bẹ́ẹ̀ ló ṣe. Yín tábì pẹ̀lú bàbá nìyẹn o. Wá láìpẹ́ ló tún á pè mí pé àwọn afọbajẹ wọn á gbé gómìnà lọ sí àwọn méjì lọ́kọ̀wé pé tó lórí àwọn ṣe èyí owó tó gbà ti pọ̀ jù. Àwọn náà gbà ń bẹ̀ o. Yí báyìí ni wọ́n fáwọn. Èmi tọpẹ́ tẹ́kì ìjàre ìwọ ló gẹ̀ẹ́tì ẹ̀. Ṣùgbọ́n owó tó wá pọ̀ rẹpẹtẹ yìí ń bẹ lọ́wọ́ ẹ̀ kò fẹ́ ní kankan. Ṣéṣe Mákindé fẹ́ gbowó lọ́wọ́ ọba kankan ni. Ṣọ́ lówó tó fẹ́ fún. Dàkínní ni ìjọba ọba ṣe nǹkan kan lé. Àmọ́ ṣe fẹ́ gbọ́ Aláàfin wa tuntun lówó lọ́wọ́ o. Ìṣe tábìkà o. Lọ wá fún ẹnìkan nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba. Ẹ máa gbọ́ o. Tí wọ́n ti mú pé àwọn ni tó jẹ́ ọmọ yìí gidi. Lẹ́mọ̀ dáfá lórí gbogbo wọn. Lọ́mẹ̀wàá la fi ṣe sẹ́yìn. Ṣé ń gbọ́? 10 days. Àwa mú àwọn tàbá fún ẹnìkan pé tí ìfàmúnì. Ìwọ̀ yàrá ní ká mú ẹnìkejì ká mẹ́nìkan ṣáàyè sí bá àwọn ní dandan ká sáfàràn jẹ ètò tàbá lọ yẹ nìkan níwò ẹnìkan náà ti mú tàbá yẹ̀ wò. Bóyá ara rẹ̀ ní ọ̀yá ni tí wọ́n ti mí lè mọ̀mọ́ tífá náà lè máa sọ̀rọ̀ débẹ̀. Tàbí bóyá yóò ti ṣe kankan nípa mọ́ bóyá tí ìjọba mọ̀ tàbí ọlọ́pàá àbí tàbí bá fẹ́ rí ẹ̀sìn púpọ̀ pàtàkì wọ́n lọ wo Ògúnwùyí mo rí ẹ bọ́dà mi. Yeah, historical, okay, that's good. Oṣù àwọn security wọ́n lọ ṣàlàyé wọ́n wá díẹ̀. Ẹ máa gbọ́rọ̀ yẹ jọ ẹ gbọ́. Lórí kí n fàtà àwòkù fún àwọn ẹlẹ́yìn kejì àtẹnìkẹta. Ọ̀dà báwa ṣe ń jè lóhùn kì í ṣe pé mo fún ilé ní mẹ́ta pé ẹ̀mẹ́jọ bá wù yín bẹ́ẹ̀ bá ń kọ́ ẹnìkíní lẹ́kọ̀ọ́ yẹ̀ wò fínífíní. Bí ẹ bá rí nǹkan kan gbèsè ayé rẹ̀ bóyá tó fi pamọ́ tí ọ̀hàn sára yé táwọn ọlọ́pàá rí àbí báwo àbáràlú náà lọ́kọ̀wé. Bámidélé Timothy wàá gba ìwà bá mi. Nítorí ọmọ sí ń jẹ lónìí bóyá ara yóò ti mọ̀ nípa ẹ̀ ní ìlànà tẹ́bá sí. Ó lówó dákú. Ọmọ wa tuntun ó lówó dákú. Bó náà bá dáa bóyá ó nítumọ̀ kan bóyá ó sì kíní kan pamọ́ ẹ̀lò ẹ̀ á mú ẹnì kẹta. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kẹta náà torí bẹ́ẹ̀ ẹ̀tún jẹ́ gbọ́ ń fún ẹlẹ́lòmíì bá a ṣe ṣe nù. Bẹ́ẹ̀ náà ni gómìnà wa yìí dáadáa kọ́ ló wú ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ lọ́mọ sí i. Bẹ́ẹ̀ ló ṣe. Àdìsá kí ló ní ká stop o. Wá láìpẹ́ ló tó á pè mí. Sọ̀rọ̀ yẹn kó yé mi. Àwọn afọbajẹ wọn á gbé gómìnà lọ sí àwọn méjì lọ́kọ̀wé tó lórí àwọn ṣe èyí owó tó gbà ti pọ̀ jù. Àwọn náà gbà ń bẹ̀ o. Yí báyìí ni wọ́n fáwọn. Ó dùn àwọn gbà. Ṣùgbọ́n owó tó wá pọ̀ rẹpẹtẹ yìí ń bẹ lọ́wọ́ ẹ̀ kò fẹ́ ní kankan. Thank you jàre Ọlájídé. Ìyá báyìí dáa kìíní ni ìjọba ọba ṣe nǹkan kan nílùú tí a fi wá yàn àwa èèyàn èmi. Mọ́gàjì mo rí ẹ. Mo wá dáfá ìfà wa. Mo wá fún ẹnìkan nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba. From UK mo rí. Tí wọ́n ẹ mọ̀ pàgbàlagbà bàbá. Ìwà lórúkọ ọmọ yìí kí ifá mú bàbá. 92 years old man. Ẹ máa gbọ́. Ó tán. Bàbá kò rántí ó kọ. Ṣé ẹ gbọ́rọ̀? Nígbà tí sílẹ̀ mi ti gbàgbé, ó kọ́ rẹ̀ ní Hakeem
Abímbọ́lá Ọ̀wọ́adé. Kábíyèsí o. Wọ́n yọ̀ láti jẹ àná o. Kábíyèsí o. Wọ́n ń dúró tí wọ́n ń yọ̀ tí wọ́n ti dúró. Kábíyèsí o. Wọ́n wá ṣe ẹ̀jẹ̀ wa mọ̀ ìwà jẹ́ ẹni tó yíyàn pàtàkì. Bẹ́ẹ̀ni son of the soul gẹ̀ẹ́tẹ̀ Julius. Lọ gbé fáìlì ẹ̀ wàhálà tó rí bẹ́ẹ̀ o. Kádàdà ni ń gbé. Kẹ́ńgbọ́. Yóò wà nípò pàtàkì. Chartered engineer. Kọ́láwọlé ṣe ń gbọ́ engineer. Lọ bá wa tí wọ́n mú. Ẹ kú oríire náà kábíyèsí. Oríire ni. Ìmọ̀ràn yín wá báyìí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá. Ìmọ̀ràn mi fún ọmọ Ọ̀yọ́ àìgbowó ọmọ Yorùbá ni pé Ifá ó ṣá ní nǹkan tá a fi máa mọ nǹkan ìmọ̀ tó jinlẹ̀ ní. Èmi sì ní gbogbo babaláwo tó wà láyé náà ti fi jẹ àwíṣẹ àgbáyé. Number 1. Láti 1981. Number 1 ni bàbá ọmọ Ọ̀yọ́ ni. Ó ti ọdún lé mẹ́rin. Àwíṣẹ àgbáyé number 1 ní gbogbo the whole world. Àwíṣẹ àgbáyé. Àwíṣẹ àgbáyé kò sólúwẹ̀. Tí ó tẹ̀ tí ó sì wọ́. Mi calm down, kí ẹ má ní calm down, mi fẹ́ gbọ́ òyìnbó yẹn mi fẹ́ gbọ́ calm down yẹn. Ẹ dákun, mi ìfẹ́ rú rẹ o, ẹ dákun. Alájà Àjọkẹ́ ẹ dákun torí Ọlọ́run, mi calm down. Original Yorùbá lè mi. Mo ṣe Senate majority leader. Mo kọ́bọ̀. Mo ṣe adviser. Ọbásanjọ́ fi wà ń bẹ́. Ká mú ká pọn sólóòótọ́ nínú gbogbo nǹkan ká dúró dọlọ́run. Mo bá wọ Ọlọ́run. Òun náà ètò ẹ̀sìn bọ́ bá rù dájúdájú tó bá rí pé à ń ṣe dáadáa kò ní débi ọ̀pá wa. Ní jẹ́ ìyà kan kọ́ ẹ bá mi ṣí ẹ. Báwo olówó ọmọ wa lè ní owó kíní tẹ́fẹ́. Ẹ gbọ́ èdè tí bàbá yẹn sọ níparí ẹ má bínú ó kù ìṣẹ́jú ó kù ìṣẹ́jú 3. Ẹ gbọ́ èdè tí bàbá yẹn sọ bàbá ní táwo ò bá lówó ọmọ wa lè ní. Ṣé ní gbogbo platform tí ò bá wá wù kẹ́ ẹ lọ tí wọ́n bá sọ anything ẹ fi yé wọn yí pé irọ́ ńlá ni. Níta ẹ bá ti gbọ́ lẹ́nu èmi Ààrẹ Almaru ní gbogbo ọmọ Ọ̀yọ́ pátá gbogbo ẹnu ni mo fi sọ. Èmi ló lórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́. Inú mi dùn pé Aláàfin ló fi mí jẹ, Aláàfin dẹ̀ ti tún dé padà. Gbogbo tẹ́ ẹ bá ti gbọ́ bí tẹ́ bá gbọ́ confirm anybody ò bá máa ṣe show kó máa parọ́. Gbogbo ọ̀rọ̀ tó máa ń pa mo mọ̀ọ́mọ̀ play interview bàbá yìí ẹ ti rí mo mọ̀ọ́mọ̀ play anybody tó bá wù tó wá parọ́ fún yín pé báyìí ni ẹni kó shut up kó lọ sí show Ààrẹ ó yẹ gbọ́ lọ. Gbogbo èèyàn ọmọ Yorùbá bí mo sì dolówó tí ń kọ́lé kan sí ìlú mi ń kọ́ kan Ìbàdàn ń kọ́ kan sí Kòó mo tẹ̀ ẹ̀kọ́ kan sí Island ń tẹ̀lé kinu. Ifá ti sọ̀rọ̀ àti gbọ́ ẹ̀jẹ̀ ń dákẹ́. Ìyàwó náà láti nìkan. Ifá àsopọ̀. Àwọn nìkan tẹ́ fi ẹ fọmọ ẹ fowó ìbá ara yín. Ọjọ́ ìsìnkọ̀ sọ́ọ̀dì àwa gba ìjáde Káyọ̀dé. Ọmọ wa di ọmọ olówó ṣáájú títí tálẹ̀kẹ́ fún tìkan yìí. Kábíyèsí ọmọ olówó ṣáájú. Ọmọ olówó ṣáájú ní tálẹ̀kẹ́ fún tìkan yìí. Òjò tẹ́mi olú ẹ̀ légbodò. Ọmọ olówó ṣáájú nítàlẹ̀ kọ̀ọ̀kẹ́ fún ti káyìn. Máa pe bàbá ìtumọ̀ Yorùbá yóò yé ni. Ọjọ́ tẹ́mi olú ẹ̀ légbodò títí jẹjẹkújẹ káàkiri. Ọmọ olówó ṣáájú. Ẹjẹ́ àbọ̀lọ́hún bọ̀ ká sì dúró lórí àṣà. Bí bàbá ẹ ṣe fá tó Ọlọ́run yẹn náà ni kò lè ṣe kó má dárúkọ Ọlọ́run. Ìyáàdùn bẹ́ẹ̀ bèrè kankan lọ́wọ́ yín náà. Ṣé ìlú Amẹ́ríkà lẹ ti dáfá ní àbílẹ̀ Ọ̀yọ́ lẹ́nu? Bàbá ò dáfá lọ́wọ́ Amẹ́ríkà o. Ẹ̀yà lè lọ dárú ẹ̀ l'Amẹ́ríkà bí mo wá. Gómìnà mú mi wá sí Ìbàdàn lẹ́yìn. Ṣé ń gbọ́? Máa mú ìyàwó mi ìbò tó náà jẹ́. Ìyàwó bàbá òyìnbó ni. Mo lọ́wọ́. Ó mọ Ifá bí. They play. 21 pages. Ìwé 21. Ṣé gbọ́? Ìyàwó bàbá ilé má gbọ́ bẹ́ẹ̀ dáadáa. Ìyàwó bàbá
òyìnbó níyàwó bàbá bọ̀ bàbá ti kọ nífá wọ́n dẹ̀ láwọn kọ 21 pages ojú ìwé 21 pages náà kọ ìyàwó bàbá gan wà nílé tọ́jọ́ jókòó báyìí ẹ dákun torí ọlọ́tẹ́ ẹ̀kọ́ bá ní pé wọ́n lọ mú ẹlẹ́bùrú ìbọn mi sọ pé àbẹ ẹlẹ́bùrú ìbọn ò dáa o àbọ̀ lọ mú nífà kan wá àwọn olónífà ọmọ Ọ̀yọ́ the number 1 àràbà ilẹ̀ Yorùbá àbí kí náà pé bàbá òun ló ń sọ̀rọ̀ yìí ìyàwó bàbá jókòó ẹ máa gbọ́ ó ti fẹ́ parí o. fún ìjọba ó sì wá wúwo lórí. ìyàwó tó mọ fá. wọ́n ṣe wà wá yá bóyá àmọ́ kí lọ́fà tó fi pẹ́ tó bẹ̀ wẹ̀ láìpẹ́ ìnira tó ránṣẹ́ ẹ̀bí wá sílé ló pé oṣù pẹ́ tí mo wálé ọmọ mi kan sí ìyàwó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. màá dé Ọ̀yọ́ ní gómìnà wa pè mí pé níbo lè wà fún lọ́yọ̀ọ́ ní ọ̀pá. mo ká ṣe ń dèlò. gbogbo àtọwà bá. bẹ́ẹ̀ kí ká ṣiṣẹ́ lé lórí. wọ́n wá pe àwọn afọbajẹ wọ́n á jókòó báyìí. wọ́n ní bóun ni a ṣe ṣe iṣẹ́ mọ́ wá ṣàlàyé. ní àwọn faramọ́ o. ẹ dákun ẹ máa ń ṣàdúrà fún bàbá ìkẹ́mi wọ́n gùn. pé inú fa mi mú bí wọn kí ẹ̀yìn jáfa bá sọ pé ní àwọn rí pé wọn ò ní purọ́ ìdílé ṣèké. láyé irú àwọn àgbà báyìí la fẹ́ lẹ̀ Yorùbá ẹ jẹ́ tètè lọ kọ́fá kí bàbá tó kú ẹ jẹ́ bá fẹ́ kọ́fá. bàbá ẹ pẹ́ fún wa. àṣẹ ìgbà yín àjálẹ́. àṣẹ. bàbá wa wà ní sí olóòótọ́ èèyàn ní gbogbo ọ̀nà ẹ pẹ́ fún wa o. àṣẹ. a máa rí yín bá o. thank you very much. màá tún padà pè yín bàbá wa. ó dùn mọ́ ní. ó dá bàbá mi. dàárọ̀. ó dàárọ̀ bàbá mi. bó ṣe jẹ́ gan-an lẹ ti gbọ́ yẹn tẹ́ ẹ bá wá rẹ́ni tó lóun fẹ́ yọ kúrò tó fẹ́ fi kún ẹni kó lọ sórí péjì Ààrẹ Almaroof kó lọ wò àmọ́ ìrànlọ́wọ́ kan tẹ́ ẹ máa ṣe fún mi ni pé ẹ bá mi mú kinní ẹ fi ṣọwọ́ sí orí TikTok Facebook yín báyìí Facebook status yín àmì àti WhatsApp status yín tẹ́ bá ti gbé láti bí ẹ rí agbé WhatsApp ẹ lọ sí status yẹn click ẹ sórí ẹ jẹ́ káwọn tí ò sí lórí Facebook kan gbàbẹ̀ lọ wò ó dẹ̀ tí ò bá ti open Facebook gan tó bá rí òun náà tún fi opportunity ẹ̀ gan á tún fi open Facebook ẹjọ́ torí Ọlọ́run ọ̀gbẹ́ni kan sọ̀rọ̀ ó ti fẹ́ yí lọ́mọ mi o ó ní voice message tí mo ti ní ọ̀ní ní kí wọ́n má jọba mi sọ pé voice message o mo ní voice message Ọọ̀ni àti Aláàfin níbi tó ti ń gba ìmọ̀ràn lọ́wọ́ ikú bàbá yèyé mo ní lọ́wọ́ àmọ́ ní àwọn kan ti tẹ̀sí mi wọ́n ní kí n má fàájà mo fi yókù lẹ̀ àmọ́ máa bá dójú ẹ̀ wọ́n máa bá dójú ẹ̀ tó ti yé yín àwọn tí wọ́n disturb wa wípé ká má jẹ Aláàfin ẹ ṣọ́ra yín o ẹ lè lépa ẹ̀mí ẹnì kankan o ẹ dẹ̀ lè lépa ẹ̀mí anybody ẹni tó bá lórúkọ lè lépa ẹ̀mí èèyàn sìn kò sí bóyá fẹ́ ṣe ò ní jẹ lọ tó bá mú ẹ àwa ti ní Aláàfin mo fi ń dá yín lójú pé gbogbo àwọn ọmọ ọba tí wọ́n choose ni wọ́n wọ̀t láti jẹ́ Aláàfin bọ̀ ifá tó kún jù ṣe wá rí this same Aláàfin yìí is one of the last person tí mo bá sọ̀rọ̀ bàbá wọ̀ wádé yìí mo lágo bàbá àjọ ń sọ̀rọ̀ dáadáa ṣe wá fẹ́ gbọ́ tuntun tí mo fẹ́ sọ yìí ẹni tó bá gbàgbọ́ kẹ́ tó kúrò lórí ètò yìí ẹ mọ̀ pé confirm ni ẹni tó jẹ́ Aláàfin ẹ wo wọ́n ní adé orí la fi ń mọba ìrùkẹ̀rẹ̀ la fi ń mọ ìjòyè ọmọ oyè ni mí olóyè ni mí ọmọ Ọ̀yọ́ ni mí ẹni tó jẹ́ Aláàfin orí íńtánẹ́ẹ̀tì òun ló ti mọ̀ pé òun jọba ẹ kóòtù mi rọ̀ ẹ kóòtù àárín yìí a máa ráwọn blọ́gà òfò tí wọ́n ń ṣọmọ Ọ̀yọ́ tó máa láwọn rí tàn ẹ lè rí bí wọnú Ọ̀yọ́ lọ́tẹ̀ yìí o in as much tèmi Ààrẹ Almaroof bá wà gbogbo protocol tí Aláàfin ṣe láti lẹ̀ ẹ ní opportunity láti gbẹnu sínú ààfin this time around ẹ gbàgbé bàbá wa òwò adé Abímbọ́lá àfíìsì Ṣìyànbọ́lá
Olúkúewu Ládìgbòlù orò ọmọ Àtìbà òkúta méjì bàbá ìpùrọ́ o wọ́n ní Síyànbọ́lá Yọ̀mí Síyànbọ́lá Yọ̀mí Ládìgbòlù Yọ̀mí àbọ̀wọ̀gbọ̀gbọ̀rọ̀ tí yọmọ ẹ̀ lọ́fìn Yọ̀mí 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 Síyànbọ́lá Olúkúewu Ládìgbòlù orò ọmọ Àtìbà òkúta méjì bàbá ìpùrọ́ o Síyànbọ́lá ọlọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀ tí yọmọ ẹ̀ lọ́fìn Yọ̀mí 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 kí lẹ tún fẹ́ sọ. The new Aláàfin ẹ lọ kọ kíní ilẹ̀ níjọ́ tí bàbá yẹn bá máa sọ̀rọ̀ ẹ gbọ́. Mo fi Ọlọ́run búra mo tún fi ànábì tẹ̀lé bíkí máa sọ mo tún wá fi Jésù lé mo wá gbé Ifá Ọ̀rúnmìlà ìṣẹ̀dáyà bàbá ńlá bàbá mo tún gbélé. Mánu yìí íńtánẹ́ẹ̀tì ló ti mọ̀ pé òun ni wọ́n choose wọ́n wá ń fi aago lé kiri ìgbìrì 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 ṣe mọ̀ pé ẹ ti máa jí káwa tó jí ẹ wò ó sì 10:44 làwa wà báyìí ẹ mọ yago tẹ wá Nàìjíríà ẹ̀yin àti London lẹ́jọ́ fi 1 hour difference Amẹ́ríkà àti Nàìjíríà Canada 6 hours la wà báyìí tẹ bá wo gbogbo táàsì tẹ bá gbọ́ funfun lẹ́yẹ́sù snow yẹn ga tó ó ga gèlètè bí kíní tá gbọ́dọ̀ wí báyìí ni bàbá yẹn ó sùn lójú oorun ni wọ́n sọ pé òun náà mú tá a bá rẹ̀ tó tún fẹ́ wíkú yìí fún yín tá a bá rà blogger sọnù tó fẹ́ jáde pé báyìí ló rí ẹ sọ fún wọn pé bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ àti gbódòdó ọ̀rọ̀ lẹ́nu ààrẹ voice yìí sìn màá fún Yorùbá wuyì màá fún Òmeyọ̀ àwọn brọ́dà mi kọ́ wà tí màá fún káwọn náà play ẹ̀ àwọn tó jẹ́ olóòótọ́ ọmọ Yorùbá wà láìtàláì. Oh, sorry, jàre, ṣé jàre. Thank you very Akeem. Ṣé mo gbọ́ bá tuntun ní àti ilé mọ́. Ọwọ́ Adé nìkan ni mo mọ̀ sí. Ẹ wò, èyí wà ní 4:45 p.m. Àwa wà ní 10:45 p.m. a.m. Ẹ má bínú jàre. Ọ̀nà àfíìsì yẹn lọkàn mi wà. Ìkan wà nù ọ̀tọ̀ pé àfíìsì ni kódà òní mo rò pọ́ máa mú. Àfíìsì Síyànbọ́lá Ládìgbòlù òní mo rò pọ́ máa mú. Àṣìṣì mò ń pè. But àfíìsì lọ́ba wa ẹ má bínú kò tí ì mọ́ra. But mo mọ̀ wípé Ọwọ́ Adé from Canada. Prince yìí sì bóyá Prince gan dọ́gbọ́n wò mí báyìí sì kábíyèsí o. Bàbá tiẹ̀ ju Prince lọ. Wọ́n bí ìyá mi dá kí n dú ibi t'Aláàfin bá wà ó ti di bàbá wa o. Ṣé àwọn pé máa ń sọ ọjọ́ kìíní àná tí mo pe Sunday Igboho bá ní bàbá wọ́n bọ́ ta wọ́n ṣe ẹni pọ́npọ́n mo hate àwọn tó máa ń ṣe bí ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ẹ padà lẹ́yìn wa. Gbogbo ẹ̀yin dẹ́ ẹ fẹ́ ká jọba ti jọba ojú ti yín o. Bàbá wa Ọwọ́ Adé kábíyèsí ọba ńlá ọba tí ìfọba jẹ ẹ bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́dọ̀ yín àdúpẹ́ gan ẹ wo èmi ò mọ ẹ bá pè lákèmí ẹ bá pè láfi sáà náà ni bọ̀ mo mọ̀ pé Ọwọ́ Adé Abímbọ́lá ló ń jẹ́ mi tiẹ̀ náà ti muslim name ẹ bóyá àfíìsì ni bóyá kéèmù ni. Irọ́ o kò ń ṣàkímù o àfíìsì ni o ṣàkímù ni not Akeem not àfíìsì Akeem gbogbo ètò bá wù kó jẹ́ aṣáàmùpọ̀ bọ̀ láàfin ni Ọwọ́ Adé. Ògo Olúwa àkànò Iléyá ó tó bẹ́ẹ̀ kó má wà lé ẹ lọ́ra tíkẹ́ẹ̀tì Iléyá ṣe é fẹ́ gbọ́ gbogbo wọn tó bá jọmọ Ọ̀yọ́ ẹ tètè lọ fáìlì tíkẹ́ẹ̀tì yín a máa jọba nínú oṣù yìí gangan la máa dáde ní tó bá wù yẹn wí àwa ló yé àmà dáde. Now, kábíyèsí Ọwọ́ Adé Abímbọ́lá, my candid advice for you. Torí mo mọ̀ pé ọmọ ọba tó ń jẹ́ family ẹgbọ́n tán ní oyè náà bọ́ọ̀lé wa ó di kúrú. A ní ẹ fi Muslim ní múlẹ̀ ẹ pèyàn lọ́wọ́ Adé. Ẹ má bá kíbọ̀dù jà lórí Muslim name yẹn mọ́ ẹ filẹ̀ àti ẹ fẹ́ gbọ́ gbogbo tí ò bá jẹ́ Ọwọ́ Adé Abímbọ́lá ní kẹ́ táìpù ẹ fi Muslim name múlẹ̀. Àkóyẹn jẹ oyè náà bọ́ọ̀lé wa ó di kóró ọpẹ́ ló yẹrú Ṣẹ́gun happy new year ṣe jàre brother mi gẹ́gẹ́ jẹ́ kí n repeat kíní lẹ́ẹ̀kan sí nítorí àwọn tó máa ń gbé borun àwọn tó máa ń sọ̀sọ̀kúsọ ọba tó jẹ yìí Ọlọ́run ọba ń gbọ́ gbogbo ẹni tó bá bọ́ta tó bá ṣépè fún Ṣèyí Mákindé
ayé olúwa ẹ̀ náà ò ní dá o ẹ má jẹ́ n parọ́ fún yín Governor Ṣèyí Mákindé really try ó dẹ̀ mú àṣẹ ìṣe governor èmi àti governor one on one ó jẹ mí lówó àǹtí mi Ṣèyí Mákindé jẹ mí lówó campaign 4 years mo dẹ̀ máa gbà tá a bá ti ríra ṣe wá ní gbogbo insecurity Ṣèyí Mákindé tí n bá lọ tí n bá mú governor yín sọ́wọ́ tí ò bá sanwó mi owó campaign mi ní 6 years ago àbí 5 years tí ò bá sanwó mi tí n bá lọ mú Ṣèyí tí n bá lo ẹmu ọ sanwó campaign tèmi náà wàhálà ìṣe ẹyẹ o ìṣe ń lọ mú ẹyà nàyàn pájọ yẹn ni mo lè jẹ́rìí ọmọ Ọ̀yọ́ ẹni tí ó fọ ọkàn mi lọ́yọ́ yóò try àwọn ogun pọ̀ dìbà wọ́n pọ̀ dìbà pé ààrẹ tí a ẹ wò wà láìtàláì ẹni pé mo ti repeat ọ̀rọ̀ yẹn wọ́n pe kábíyèsí lórí aago pé brown íńtánẹ́ẹ̀tì ní kábíyèsí ti rí tọ́ní Governor Ṣèyí Mákindé ti make announcement Governor Ṣèyí Mákindé ti make announcement the new Aláàfin nobody Abímbọ́lá Wálé ó ṣèjàre àná ẹ̀yọ̀ Akeem kúrò wọ́n ti tún fẹ́ máa fi Muslim nìyẹn àwọn kan ti tún fi ń bú wa Bukky mo rí ẹ̀jàre kò ní bàjẹ́ wọ́n ti fẹ́ máa fi Muslim ní wọ́n ti ní Muslim náà fi jọba ṣé ẹ̀yin gbọ́pọ́n fi kiri yóò jọba lọ́yọ̀ọ́ rí ẹ̀ ń sínwín èkó tí ẹ̀ kan wa àwọn ti lọ́ba tó bá wù yẹn wí bí ṣe ń sọ lọ ṣe mọ̀ pé bàbá yẹn ó sùn tó bá máa wà lọ́kọ̀ bóyá ìdí ló ṣe máa gbéra àbọ́là bàbá yẹn sùn lọ́wọ́ ó jí ó kọ́kọ́ ń rí fóònù ó wá lọ sórí íńtánẹ́ẹ̀tì lórí pé ọwọ́ adé ọlọ́run ló mọ pòṣíṣàn tó máa wà ní táìmù yẹn mo mọ̀ pé a máa sun mi lára báyìí ni orí ẹ̀ máa kọ́kọ́ fò lọ because kò sí ẹni tó mọ ẹni tó máa mú ó náà ṣe sọ fún yín pé kò sẹ́ni tó mọ olórí olóyè lọ́la kò sẹ́ni tó mọ ẹni tó máa ṣoríire lọ́la kò sẹ́ni tó mọ ẹni tí ò ní dọ̀la ìtàn Yorùbá bàbá mi Lájí Àbáàsì àwọn ọmọ Ọ̀yọ́ a máa gbé owó jáde nǹkan tó wá ń pè ní Aláàfin afẹ́ fàájà báyìí nǹkan pè ní Aláàfin ọba ilẹ̀ Yorùbá go and check the history Aláàfin ni ọba ilẹ̀ Yorùbá even gan àwọn òyìnbó tán náà kó wa lẹ́rú bọ́n ṣe pín tó wo power oníkálukú àti history tí wọ́n bá Aláàfin máa dìpò tí nǹkan bá ti kan lu bàbá mi báyìí orí mi máa ń ṣoba float ni fún ẹ̀yin tẹ́ ẹ bá jọ ọmọdé tẹ́ ẹ bá rí ẹ máa rí kíní yẹn o ẹ jẹ́ kí n wò tó bá sì wà lórí ibi a ní láti ágì lórí Ọọ̀ni àti Ifẹ̀ àti mọ̀ pé ń jọ́ tá láyé ti dáyé Aláàfin àtọ́ni òní wọ́n jọ ń dupò olórí bọ̀ṣẹ́ fẹ́ gbọ́ ọba tuntun yìí kò máa mọ̀ wípé òun náà mú ọba jí ló ṣoríire o wàláì Múrítàlá mo fi Ọlọ́run búra ẹ mọ̀ pé mi ì ní sọ̀rọ̀ kí n parọ́ ẹ ti mọ̀ pé mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò ààrẹ ẹ mọ̀ pé mi ò ń parọ́ tí n bá rí pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ mo fi Ọlọ́run búra ẹ mọ̀ mí gbogbo ẹ̀ tẹ́ ń tẹ̀lé mi ẹ mọ̀ mí I will come back ọ̀rọ̀ pé nǹkan ń wá owó lórí íńtánẹ́ẹ̀tì kò ń ṣe tèmi Ọlọ́run fún mi ní owó níwọ̀nba tèmi Ọlọ́run fún mi ní agbára níwọ̀nba tèmi kárọ̀ Ọlọ́run ṣe nǹkan tí mo fẹ́ níwọ̀nba ó fún mi lọ́mọ àlùbáríkà ó gbéyàwó tó bá mi kalẹ̀ tó dẹ̀ máa bá mi kalẹ̀ still counting ó gbé fún mi mi ò ní parọ́ tí bá tún wá ní tí bá tún gbọ́ ọ̀rọ̀ mi tó yẹ pé ààrẹ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ẹ jẹ́rìí ẹ̀ ń tẹ́ nínà I'm coming back here Ọ̀yọ́ ni mi Ọ̀yọ́ nìran mi Timothy Adéọ̀sùn àwọn jagunjagun nìyẹn ẹ má fojú kéré wọn o Ọ̀yọ́ ni mi Ọ̀yọ́ nìran mi tí mo rí ẹ tí mo ṣí àkíní sínú ilé torí mi tí ì ráwọn ọmọ Ọ̀yọ́ ìwọ nìkan ni mo rí tó ṣe Ọ̀yọ́ ni mi Ọ̀yọ́ nìran mi mo dẹ̀ ti fi fọ́ sílẹ̀ ní tó máa ń dùn mí pẹ̀lú ọ̀rọ̀ wa nìyẹn ilé ládé ẹ̀yin ò tí níyì ẹ̀yin tẹ́ tó mélòó kan ẹwòrán ẹwèrò àní ẹ bọ́ bí kẹwàá ṣọ̀yọ́ ni mi Ọ̀yọ́ nìran mi kí n mọ̀ pé wà ń bẹ̀ ìwọ nìkan ni mo rí Timothy Ọlọ́run níjọ́ ó bàjẹ́ ṣé ń gbọ́ mi the salary Aláàfin ológba #1 salary followed by ṣé Aláké àbáwùjalẹ̀
Olúbàdàn second class lẹ́yìn Olúbàdàn lọ́sẹ̀ fún ọ ní ìfẹ́ lówó ẹ̀ ń sinwin ní abẹ́ ń ṣe èrè àti dákẹ́ tẹ́lẹ̀ àti ń pòǹgbà kan àpòmọ́ ẹni tó bá wù ó lè bọ́ta kan bú wa o àwọn òjì sòrò tó ti yé yín gbogbo ẹni tẹ́ bá ṣe ìjọ ni ẹ ṣí ẹ àti sọ̀rọ̀ kọjá ẹ máa pa torí mo rí pé àwọn èèyàn ṣẹ̀ tí wọ́n ń jọ ni ẹ máa wá padà wá ni but our new Aláàfin sẹ́ Ọ̀wọ́adé Abímbọ́lá ọmọ Ọ̀rànmíyàn lọ́yọ̀ọ́ lé mo fi Ọlọ́run mo fi búra ẹ wo nǹkan kan wà tó yóò fi ṣeré ẹ rí ẹ wo kódà I respect kìíní ju anything lọ lọ́yọ̀ọ́ kìíní dẹ̀ ń rí yìí ọmọ Ọ̀yọ́ tó bá gbé ilé ẹ̀ búra tó jẹ́ ojúlówó gangan mo fi Ọlọ́run búra kábíyèsí wa tuntun ojú oorun ló ti mọ̀ pé òun náà mú a lè rẹ́ni tó máa ní wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ Abímbọ́lá lówó lọ́wọ́ o àmọ́ kì í ṣe pé ó fẹ́ fún Ṣèyí Mákindé lówó kankan o mo fi Ọlọ́run búra gbogbo àwọn brọ́dà mi tó wà lórí oyè mọ́ọ̀sù ọ̀nà lówó lọ́wọ́ Ọlọ́run wá bá wa ṣe ẹ ti gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ dé tí bá ti paṣọ yẹ padà kẹ fọwọ́dù ẹ̀ díẹ̀ bàbá wa Wándé Abímbọ́lá bó ṣe yan Ọlọ́run Aláàfin wọn ti sọ o Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọpẹ́yẹmí Ìmọ́lẹ̀ mo rí ẹ bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ tẹ́ ẹ bá ti ń wọ̀wọ́ tó bá ti jọmọ Ọ̀yọ́ ẹ bá ti ń dórí bí tí bá ti rí oríkè tí bá ti gbọ́ Ọ̀yọ́ ni mí mo ti mọ̀ pé lè confam ọmọ inú ẹgbẹ́ ni Bukky Akorede yes I'm proud of you too mo proud pẹ̀lú ọmọ ìlú mi mo tún repeat ẹni pé mo repeat ọ̀rọ̀ yẹn nítorí àwọn tó bá fẹ́ kọ̀ tiẹ̀ but voice message bá ṣe jọba gangan mo ti play ẹ̀ kọjá tí bá ti pa show ẹ lè gbọ́ voice message bó ṣe yan Aláàfin ẹlẹ́tìrì Ifá là wá lò ó Ifá orí mi rèé o ẹ̀dọ̀ mi rèé o má mú kan nú ẹ ò jẹ́ àjọ jókòó àjọ máa jọba ẹni kò bá jẹ́ ẹjọ́ méjì àjọ jọyọ̀ ní lágbára Ọlọ́run àjọ máa ṣe ni bàbá wa wọ́n pé bàbá ẹ̀ lórí aago not until ojúmọmọ bíi around this time lánàá ló ṣẹ̀ṣẹ̀ ń rí call lọ́dọ̀ deputy governor ló ṣẹ̀ṣẹ̀ ń rí call lọ́dọ̀ àwọn aṣojú ìjọba ó jí báyìí ó jí rówó ni pé èmi Ọ̀wọ́adé èmi náà mú orí màní náà padà fọ́rí o wọ́n lo cafeteria o wọ́n lo polówó o wọ́n ro pólọ́lá o wọ́n ro pó níyì o wọ́n ro pó wà lu òyìnbó Ifá ló mú bàbá wa Wándé Abímbọ́lá is 92 years old tí bàbá yẹn bá tún parọ́ ní ọjọ́ orí ibi tí bàbá yẹn dé ó yẹ kẹ́ ti mọ̀ pé bàbá yẹn number 1 ni bàbá tún wá mú ìyàwó ẹ̀ wá ó tún ránṣẹ́ wọ́n tún mú ìyàwó bàbá wá òyìnbó ni bàbá yẹn fẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tẹ́ máa halẹ̀ lórí kinní tẹ́ máa ní Ifá lọ bá bàbá Wándé ọkọ̀ yín nífà gidi lásìkò tí bàbá sì wà láyé yìí tí bàbá dẹ̀ máa pẹ́ fún wa ẹ tètè lọ kọ́ Ifá gidi kì í ṣe Ifá akọ̀rọ̀ yàrá Ifá mò ń súfèé kí ló wà nú agolo yìí ṣé o mọ tó wà ń bì ṣé bọ́ ṣe ń wo Fá nìyẹn orí yín burú kábíyèsí ọba wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa Ọ̀wọ́adé Abímbọ́lá the one and only king of Yorùbá land orí aago kọ́nà ti pè é orí íńtánẹ́ẹ̀tì ló ti mọ̀ pé òun náà fi jọba oríire wo ló tó yẹn Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọláwálé Yusuf mo rí ẹ bàbá mi kò ní bàjẹ́ Adéyẹmí Adébáyọ̀ mo kí yín Ifá ni Ọ̀yọ́ ń fọ Ifá ni Ọ̀yọ́ ń lò bẹ́ẹ̀ ni àwa kì í ṣe magomago àbí àwa kì í ṣe mí kò àríyẹmí ó ti lọ kí ni yẹn lọ Ọ̀yọ́ ni mí ọ̀rọ̀ yìí náà mi Ṣẹ́gun Ọlá mo rí ẹ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dá ọyá ẹ máa wọlé kẹ́ máa ṣe pé Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ìran mi Ọ̀yọ́ ni mí màá tún máa tẹnu mọ́ torí mo mọ̀ pé àwọn kan máa sì jáde tó sì máa rọ̀nù tap water pé àwọn ọ̀rọ̀ kan làwọn rí o bàbá wa Ọ̀wọ́adé Abímbọ́lá the one and only the Aláàfin of ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ Aláàfin Yorùbá land bàbá yẹn orí íńtánẹ́ẹ̀tì ló ti mọ̀ pé wọ́n mú òun kẹ́ lè mọ̀ pé Ṣèyí Mákindé ò fi ìṣe pé bóyá mi ìkúkú bí ṣe wà yìí mi ì tí ì dúró ti Ṣèyí Mákindé báyìí rí láyé ìgbà tá à ń dìbò gan mo pé bàbá mo congratulate ẹ ó dá mi lóhùn lẹ́yìn yẹn mi rò pé mo bá Ṣèyí Mákindé sọ̀rọ̀ rí
gẹ́gẹ́ bí mo sọ Ṣèyí Mákindé tí n bá lo ẹ mú ọ̀sánwó campaign mi wà láì tí n bá gba owó yẹn Ṣèyí Mákindé tí máa fi kú máa sọ ni owó campaign internet campaign èmi mo ṣe internet campaign àwọn olórí ibú kan ló lọ gbowó àwọn wèrè internet campaign tẹ́mi ni odidi president ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ṣe àwọn wò pé ààrẹ mo dẹ̀ mọ owó tó máa ń san wọn fún lówó bọ̀tà wá ṣe fọlọ́ ni ẹ wo ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó ọwọ́ adé dìde kó jó ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó ẹ bá mi pín ọwọ́ adé dìde kó jó ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá jó ìyàn bọ́lá olùkú ewu ládìgbòrì orò ọmọ àtìbá òkúta méjì bàbá ẹ̀kúrọ́ o orí yín burú àwọn sọ̀rọ̀ ẹ wà ní kí láàrẹ̀ ń wí kí ní sọ kọ̀ǹfàmù làwa sọ kọ̀ǹfàmù ọ̀rọ̀ lásọ ó rè ṣẹ̀kẹ̀rẹ̀ rè Aláàfin Ọ̀wọ́ Adé Abímbọ́lá ẹ̀rí pórúkọ yẹn náà sound good Ọ̀wọ́ Adé ẹni tó bá máa fi jọba àti lẹ́ni nígbà tó ń béèrè tí wọ́n bá béèrè orúkọ àbísọ̀mí ń sìn gbogbo yín máa fọ́ gbogbo mọ̀rúfù tẹ̀yìn rí yẹn muslim ní èmú ni o èmi ẹ ṣe mọ̀rúfù Ògúngbadé Olúwatóyìn ní orúkọ bísọ̀mí a sì ń bọ̀ lórí ẹ̀ níjọ́ tí bá máa ṣètò yẹn a máa fàájá ìgbẹ́ àwa lọ mú orúkọ tí gbogbo àwọn tó ti jẹ Ọ̀ọ̀ni rí màá mú wá màá mú orúkọ gbogbo àwọn tó ti jẹ Aláàfin wá màá mú wá ibi tẹ́ ẹ bá ti rí muslim name ń bẹ̀ ẹ ṣàlàyé fún mi tá a bá yọ bàbá wa Abdulhamid Ọláyíwọlá ó nìkan ni mo rí tó jẹ́ muslim tí orúkọ wọn jẹ́ ti muslim name àwọn tó ti jẹ láti 10 kìíní kan 10 19 18 kìíní kan ẹ lè rí mi ò gẹ́sì mùsùlùmí o mùsùlùmí ni mi tòdì kọ ẹ wò ẹ tẹ bá ti rí kíní mi ìfẹ́ ṣí ẹ wò tẹ́ rí bí ṣe gbé alẹ́mì ni ẹ má wà wèrè tó máa ń sọ̀rọ̀ ó nìyẹn kíní mùsùlùmí ó wà nù lémi káàkiri ni àti gbẹ̀sìn bó tẹ má sọ ẹ̀sìn di wèrè mọ́ wa lọ́wọ́ ẹ píríṣì kan gidi fún wa tìyàn bọ́lá olùkó ewu ládìgbòlù orò ọmọ àtìbá òkúta méjì bàbá ẹ̀kúrọ́ o kábíyèsí wa ò mọ̀ fóun ló ń jọba ó jí ni ó jí báyìí lórí íńtánẹ́ẹ̀tì òtútù máa mú ni mí mọ kọ̀ndíṣọ̀n bàbá yẹn má yẹ parọ́ fún yín ó pé èmi náà mú ló bá tán àwa wí tán sí ẹ lè ní mo mọ̀ọ́mọ̀ play voice bàbá wa Wándé Abímbọ́lá mo rí ẹ Ọláyíwọlá àfíìsì ẹ wo àbúrò mi tó wọlé yìí ọ̀rẹ́ ẹ wà nú àwọn tó yẹ kó jọba ẹ ìṣọ́ bóyá ni ò bá jẹ́ nọ́mbà 2 àbí nọ́mbà 3 ṣó máa wá ti torí pé wọn ò fún ọ̀rẹ́ òun lọ́ba àní sọ̀rọ̀ ọba gbogbo ọmọ ọba lọ́yọ̀ọ́ ẹ jẹ́ advice yín tẹ́ wà nínú ipò ọba ìgbà kan náà máa ní wọ́n sákò olù ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ kó agbádá wọ̀ kọ́ mọ wọ́sọ̀pù lọ́yọ̀ọ́ ẹ má lọ wọlé torí wọ́n tó o bá ti contest ọba tó ò jẹ ọba tó ṣe pé ẹ para yín ẹ̀yin náà máa jókòó tẹ́ ẹ máa bọ́ ọba díròrò ẹ máa bá Aláàfin jíròrò ẹ máa wà lọ́tùn ẹ máa wà lósì ẹ máa wà wájú ẹ jókòó lẹ́yìn tẹ́ wà ní 1/3 ó ń ṣe àwọn tó wà níbi nọ́mbà 40 o irú àwọn yẹn kọ́ la sọ o